ká máa sún kẹrẹfà kẹrẹmù kúlùmù kẹ yes kẹ bẹ́ẹ̀ ni ètò Miliki Express ó sì ń tẹ̀síwájú. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ṣe ti jókòó torí àlejò wa wọ́n ti wà ní ilé agodo. Àgbà òṣèré ni wọ́n, ìlú mọ̀ọ́ká. Kódà grandpa ni màá pè wọ́n torí fún gbogbo àtà bá ń wo eré Yorùbá ní ọlọ́kan òjọ̀kan. Tẹ́ bá ti rí wọn tó bá bẹ̀rẹ̀ tó bá wo action fún yín báyìí. Tẹ́ bá ń gbọ́ èmi Dagunro alájìgà oògùn. Tó bá sọ̀rọ̀ ẹ̀ mọ́ pé hey bàbá ti dé o. Àwọn ni àgbàlálejò lẹ́ni. Dádì wa, ẹ káàbọ̀ sórí ètò wa. Mo kí gbogbo yín o. Mo sì kí gbogbo ẹ̀yin òṣìṣẹ́ o. Mo kí ẹ̀yin olólùfẹ́ wa náà o. Wọ́n ní ẹyẹ fọlá ò sí bàtà jẹun nínú omi. Ìran omi nìsan odò omi ayé ò ní gbé gbogbo wa lọ. Àmín àṣẹ. Wo sórí ìwọ ẹ̀yìn wò sóńbọ̀ owó là fi ṣẹ́gun òréré owó ò ní wọ́n lọ́wọ́ wa. Àmín o, àmín. Mo kí ọmọdé mo kí àgbàlagbà. Daddy. Yes. Daddy. Ọ̀ndà ẹ lóhùn. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ìgbà tí mo rí yín gbẹ̀yìn ìgbà tẹ́ ẹ ṣe tẹ́ mark 50 years on stage. Okay. Bẹ́ẹ̀ ni mo rí yín gbẹ̀yìn ìgbà yẹn. Àmọ́ pé hey bàbá kókó lára tán lé. Àbọ̀ orí nǹkan. Ẹ káàbọ̀ sí orí ètò wa lẹ́nu. Èmi náà kí yín rẹ̀ kú ṣàlàáfíà lẹ́wà. Mo wà òkè. Ṣé ilé wà dáadáa? Ilé wà láfíà. Àwọn ọmọ mi, àwọn ọmọ. Dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Daddy, ẹ jẹ́ ká mọ ibi tí Dagunro tó ti ṣẹ̀ wá sà. Òdú náà ni mímí ò ń ṣàìmọ̀ olóko fún àwọn èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé ìlú Òṣogbo ni mo ti wá. Àtìbú àtòró mi ọmọ Òṣogbo ni mí. So orúkọ mi sì ni Fàṣásí Ọlábánkẹ́hùn. Ẹni tí àwọn ènìyàn mọ̀ sí Dagunro alájìgà oògùn. Ọ̀wá àráwì ẹni ọ̀wá ayé dáràn àtòbọ̀ bí orí òkè àkè àti lọ́mọ lóòkú gòkè àtàn. Arí pẹpẹ kóògùn sí ọkọ ẹ fún gbé ilé Àṣàkẹ́ ọmọ ẹlẹ́ẹ̀sì. Àṣà ọjọ́ kúnúgbá. Àwòdì òsì jẹjọ afàyàfà á sì ìṣẹ̀ràn àkújẹ ọ̀gá ìṣẹ̀ràn àpáta ọ̀pọ̀lọ́ ọjọ́ kọ̀ọ̀kan bí èèyàn bá mọ́pọ̀lọ́ tí ọjọ́ kọ̀ọ̀kan á gbé jùlẹ̀ ni. Daddy hey àwọn ohun yìí yẹn okay. Daddy ẹ má bínú sá o. Ẹ jọ̀ọ́ ṣé ká sọ pé bóyá ẹlẹ́sìn ìbáláyé ni yín ni àbí báwo? Mùsùlùmí lèmi o. Kò dẹ̀ sí tá a bá tún wá tún ní ká wò náà kò sọ́mọ Yorùbá tí ó jẹ́ pé nígbà ìwáṣẹ̀ tí ò ní ẹ̀sìn àbáláyé tí wọ́n ń ṣe kó tó di pé wọ́n cross sí ẹ̀sìn tó lé oníkálukú dìmú lónìí. Okay, so ká sọ pé ẹ̀yin náà bá àwọn ẹ̀sìn kan láyé. Bẹ́ẹ̀mi ò tiẹ̀ bá bọ́mọdé ò bá tán ó bá rọ̀bá àrọ̀bá sì ní bàbá tán àmọ́ ṣá mùsùlùmí ni mí ṣá. Mùsùlùmí ni yín. Daddy ẹ mo gbà pé mùsùlùmí ni yín àmọ́ tẹ́yìn náà báwo gbogbo àwọn eré tẹ́ máa ń ṣe àwọn bí kẹ́ máa ṣe babaláwo ojú yín máa ń le gan sà. Tí bá ń wo inú eré ń gbà mí tó bá ti débi tẹ́ wà báyìí tó bá dé mi Dagunro alájìgà oògùn máa wọ pé Daddy ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ẹ bá wa tàn mọ́lẹ̀ sí ṣé gbogbo àwọn bẹ́ṣe máa ń sọ̀rọ̀ bóyá ẹ̀ ń pọ̀fọ̀ gbogbo àwọn nǹkan tẹ́ máa ń sọ yẹn ṣé wọ́n kọ́ yín ni ṣọ́ máa ń kọ́ yín ni àbí fúnra yín lẹ́kọ̀ọ́ pé òkè mo fẹ́ kọ́ kínní ẹ jẹ́ kí n mọ̀. Ìbí iṣẹ́ ẹni là á mọ ni lọ́lẹ̀ àti pàápàá jùlọ ọmọ bíbí ilẹ̀ Yorùbá ni mí ọmọ bíbí ilẹ̀ Yorùbá tí Yorùbá dẹ̀ mọ̀ nípa ìṣẹ̀ṣe Yorùbá àjẹpọ̀ máa lè ní bó ṣe rí nìyẹn so àjẹbá ni àjẹbí ni. Àjẹbá àjẹbí ni bó ṣe rí nìyẹn. Ẹ jẹ́ ká wá mọ bí ìrìn àjò yín wọnú eré amóhùnmáwòrán bó ṣe bẹ̀rẹ̀. N tó ṣẹlẹ̀ ni pé téèyàn bá fẹ́ mọ bí Dagunro ṣe bẹ̀rẹ̀ ajíwéré lórí ajíwéré la ti bẹ̀rẹ̀ ní gbogbo ìgbà yẹn a wà ní ọ̀dọ́mọkùnrin ṣá tán bá wá ti ń ṣe ọdún àwẹ̀ a máa jí sáré a máa kọrin nígbà yẹn èmi náà jẹ́ kan nínú olórin pàtàkì nílùú Òṣogbo ńgbà yẹn tó jẹ́ pé tá a bá jáde ajíwéré báyìí èrò máa ń tì nílé bàbá wa ni. So gbọ́dẹ̀ yá a bẹ̀rẹ̀ sí ní wo àwọn tán jẹ́ ọ̀gá wa tí wọ́n ń ṣe eré ìtàgé ńgbà yẹn ẹni tèmi wò kọ́ sí sá olóògbé Dúróládépọ̀ ni. Olóògbé Dúróládépọ̀ ni. Ìwọ ò lè mọ̀. Okay sir. Ọba dẹ̀ máa mọ̀ á jẹ́ pé ìwọ náà ti rí fìrìfìrì àwòrán ẹ̀ rí. Ẹ ń sọ̀rọ̀ lọ sà. Bẹ́ ṣe wọ inú. So gbogbo ìgbà yẹn tá à ń jí wéré yẹn tí ò bá ti sáàwẹ̀ bá ti lọ báyìí kò sí tí jẹ́ ajíwéré mọ́ àtúndó tún di ọdún táwẹ̀ bá tún dé. So àwa máa wo àwọn ọ̀gá wa yẹn pé eré ìtàgé yìí máa wo bẹ́ẹ̀ bá a ṣe ń wà àwòkọ́ṣe nìyẹn. Àwọn ọmọ tèmi ń kó jíwéré àwọn lèmi kọ́kọ́ fi bẹ̀rẹ̀ eré tíátà èmi náà ń kó wọn jọ mò ń kọ́ wọn gbogbo tí n bá wò ní
orí ìtàgé àwọn bàbá wa dúró ládé pọ̀ a máa kọ́ àwọn ọmọ bẹ́ẹ̀ bó ṣe di táwa náà ń gbé eré lọ sí àwọn school ńgbà yẹn nù primary school kankan ìgbà wo a lọ bá headmaster a sọ fún àwa eléré ìtàgé ni wá eléré tá a lè fi kọ́ àṣà àṣeré yẹn bẹ́ẹ̀ bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn kó tó di pé Ọlọ́run wá sọ di oúnjẹ lónìí. Ẹ dáàdi ìgbà tẹ́ ń sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ní ẹ̀yin náà pé ẹ ti kọrin rí pé nílùú Òṣogbo ńgbà yẹn wọ́n mọ̀ yín. Dáadáa. So kí ló ṣẹlẹ̀ sí ìgbé ayé orin yẹn ṣé ẹ kọ̀ wò pé ẹ fẹ́ máa kọ́ ṣẹlẹ̀ ni pé ńgbà tí ì ṣe pé orin gbogbo ìgbà yẹn gan àwọn tá a mọ̀ lólórin àwọn Haruna Ìṣọ̀lá nǹkan Yusuf Ọlátúnjí àwọn olórin àwọn bàbá tó ti lọ yẹn la mọ̀ lólórin orin dẹ̀rẹ́ kò rọrùn ńgbà yẹn láti léèyàn fẹ́ kọ ṣùgbọ́n lásìkò ajíwèrè gbogbo wa la mọ̀ pé tó bá ti tó àsìkò tó ń jí sáàrì lóru àtàn iná lẹ́ńtíríkì ìgbà yẹn àtàn àwọn èèyàn máa gbèrú bá a ṣe máa káàkiri nu àwọn ilé tá a bá mọ̀ akọrin ajíwèrè fún wọn a fi jí wọn ní sáàrì so ibi tí ajíwèrè yẹn wà nìyẹn bẹ́ẹ̀ tọ́dún yẹn bá ti lọ tọ́dún àwẹ̀ bá ti lọ kò sí ti jájíwèrè mọ́ àwa nǹkan míì máa ṣe ni. ṣùgbọ́n ńgbà tá a wá wo àwọn eré orí ìtàgé táwọn bàbá wa yẹn ṣe àti rí pé béèyàn bá ṣe lẹ́bùn sí ni téèyàn bá yí ṣerú èèyàn lè débi wọ́n ń ṣó èèyàn nínú tẹlifíṣàn wọ́n ń wòyàn lórí amóhùnmáwòrán wo gbogbo ẹ̀ báwo àwa náà ṣe dọ́gbọ́n ẹ̀ta abẹ̀rẹ̀ nìyẹn títí báwọn abẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ́run fi pè lóúnjẹ fún wa lónìí. Dáàdi ṣé ká wá sọ pé eré kẹ máa ṣe eré orí ìtàgé ṣé ẹ bá nílé ni ṣé ara dádì lẹ ti gbà ni àbára mọ́mí àbí ẹ̀kọ́ dá wà láàrin ẹbí. ó ti ara ẹni tí mo ti gbà náà ni olóògbé Dúróládépọ̀ àwòkọ́ṣe ni. Ǹjẹ́ tẹ́ wá ní àǹfààní láti bá olóògbé Dúróládépọ̀ bóyá ṣe bá wọn ṣeré ńgbà tí wọ́n wà láyé. àwọn ò tó bẹ́ẹ̀ yẹn tí òjì tó bẹ́ẹ̀ ń gbà yẹn ni pé àwọn òbí tó bí àwa ń gbà yẹn wọ́n ní nígbàgbọ́ pé oníranú ọmọ ló ń ṣeré orí ìtàgé bá a ṣe gbìyànjú tó pé ká jẹ́ kan nínú àwọn ọmọ Dúróládépọ̀ bá tiẹ̀ máa bá wọn kó ẹrù kó kọ́sùmù àwọn òbí wa ọ̀gbàǹgbà yẹn kódà àwọn ti lọ pariwo ń bẹ̀rẹ̀ tó jẹ́ pé táwọn yẹn gan bá ti rẹ̀ rí wa bá ti wá báyìí wọ́n máa ń lé wa ni nǹkan tí ò jẹ́ ká lè jẹ́ kan nínú àwọn ọmọ ẹ̀yìn Dúróládépọ̀ ńgbà yẹn. Àmọ́ sáwo wá ni àwọn òbí yín wá fún yín láǹfààní lọ yọ̀ǹda yín pé ó yá mo ti gbà máa ṣe kinní yìí lọ. tó ṣẹlẹ̀ ni pé òbí gangan kì í ṣe pé wọ́n fún yàn láǹfààní ìgbà tó jẹ́ pé tó bá ti wù yàn ṣe ọkàn èèyàn ló máa ń wà ìgbà tó di pé à ń ṣe tí wọ́n ń bínú oníranú ọkọ̀ṣẹ́ ọwọ́ kò ṣiṣẹ́ ọwọ́ ó ṣe kan ó ṣe gbá ó ṣàwo kankan gbà wo àṣàrùn rí mọ́ débi pé àfi dẹ́kù nígbà tá a wá dẹ́kù eré tíátà tó wá wù mí mo ní Ọlọ́run báwo tá mo mọ̀ èmi tí wọ́n ń pè láàárọ̀ òkè èdè ìlú òkè mọ̀ ń sọ tí n bá ṣèdè báyìí wọn ní àárọ̀ òkè ìlú òkè lélẹ́yìí ti wá níbo mo ti sáwọn ọmọ Èkó mo fẹ́ kójọ tí mo fẹ́ fi ṣeré bọ̀bọ̀ kan ọ̀rẹ́ mi kan wá mú mi lọ sísàlẹ̀ Èkó mo wá rí bọ̀bọ̀ kan ìyẹn máa ń jó wọ́n ń pè ní máìtó ó máa ń jó oníjó ni mo wá wò pé inú tíátà náà láti yọ ijó láti yọ orin mo wá sọ fọ́rẹ́ mi pé mo yẹ láìkí kí n wà pẹ̀lú bọ̀bọ̀ yìí o tóun bá tiẹ̀ ń ṣètò ijó èmi á máa ṣètò tíátà eré orí ìtàgé torí mo ti ní àdíà nípa ẹ̀ tá a ti ṣe dáadáa lóṣogbo ibẹ̀ láti wà pẹ̀lú bọ̀bọ̀ yẹn òun jẹ́ bí olórí gbogbo ìgbà yẹn ó fèmí ṣe igbákejì ẹ̀ àṣà àwọn èmi á máa kọ sítórì tí n bá kọ sítórì bẹ́ẹ̀ yẹn a lọ sí fáwọn èèyàn ṣe nǹkan gbọ̀ já lóde nǹkan táwa náà ń lọ búùkù National Theatre gbàtà búùkù National Theatre mo kọ́kọ́ kọ eré kan gbà yẹn eré yẹn ní jẹ́ orúkọ mi lé ní Dagunro ní táìtù ẹ̀ ìgbà mo kọ eré yẹn tó àwọn èèyàn wá rí i pé bọ̀bọ̀ yìí lọ́pọ̀lọ́ ṣẹ́ yóò ṣe kankan ó ṣe di nǹkan táwa náà tá a fi ṣeré mọ́ nìyẹn bẹ̀tí gbogbo ìgbà yẹn náà bá a ṣe ń ṣe stage ṣe nǹkan kan náà kì í ṣe pé bọ́ yóò kan wà ń bẹ̀ so a lè fi ṣe ọwọ́ wa ṣeré ńgbà yẹn à ń ṣiṣẹ́ ọwọ́ a dẹ̀ tó ń ṣiṣẹ́ yẹn bẹ́ẹ̀ tọ́lọ́run fi wá pè ní ògidì iṣẹ́. Dáàdi tí bá gbọ́ yín dáadáa stage play ni ẹ fi bẹ̀rẹ̀ ńgbà yẹn. Stage play tí bá dẹ̀ rí láyé ta wà yìí stage play gan ti parun kí wá ní àwọn nǹkan wo lẹ́yìn ń ṣe bóyá kẹtì ẹ̀gbẹ́gbà ayé gbà yẹn kẹgbẹ́ wá padà sí ayé ta wà yìí. ó wù yàn láti gbé wá àbẹ̀ àwọn tí wọ́n ń wọ iṣẹ́ wa àwọn àṣàwọ̀ tí wọ́n wọ̀ ju tíátà ń sìn wọ́n ti jẹ́ kí stage kó